ọmọdé wọ́n pè é ní gbàgbà báyìí lọ́pọ̀ wọ́n pè é ní kọ̀rọ̀ fún wa ní ìdálè sọ wà àwọn alúpàlọ́pà tí kò dàbí wá ló yàgò lóko wa dájúdé wa ìyàwó wa ní pa ọmọ wa ní bá ìgbà bàbá tẹ́sí tó pa ìyẹn wa ló pa a lè sáré nígbà nàka sọ pé àwa àrùn àfi ráìka jìm tó ní jẹ́ kí lè sọ̀rọ̀ lákàtà bẹ́ẹ̀ wọ́n sì tó rẹ̀ torí ìwé tó wà lọ́wọ́ ti bá ní ìta ìbíbà yóò mèdí ẹ̀ gbogbo àwọn táwa lọ sínú owó tá a mú tá a fàfọ́lọ́pàá tí ń yíyàn gbé tí ń tààyàn tó bá jẹ́ kẹta àwọn ọmọ lórí gbogbo tó ń rìn káàkiri gómìnà wa ń ṣe tó dà ṣùgbọ́n constitution tá a ń lò ọ̀nà mẹ́ta ní ẹgbẹ́sẹ̀ tìjọba àpapọ̀ àti ìbílẹ̀ ìpínlẹ̀ ọmọ àti state government and federal government. Àkọ́kọ́ exclusive yìí currency ìjọba àpapọ̀ lórí security ìjọba àpapọ̀ lórí immigration ìjọba àpapọ̀ lórí gbogbo nǹkan bẹ́ẹ̀ lọ ọjà àpapọ̀ ló lágbára lórí ẹ̀ gómìnà wa lè ṣe tó lè ṣe ó lè ṣe gbogbo ẹjẹ́ ló ṣe tó bá di security kò ṣe ìjọba wa lè ṣe tíjọba àpapọ̀ bá ṣe. Ìjọba wa gómìnà wọn ò lè ránṣẹ́ sọ́dọ̀pàá kó lọ ṣe báyìí táwọn òfin bá sọ pé má dàdó kò lè dàdó má lè dàdó ara wa jẹ. Àmì kò sí kọ̀mándì gómìnà wa lágbára. Náà tá a bá mú ọ̀daràn ti díyàn pé 70% of our farmers ní gbogbo Ìbàràpá wọ́n ti polówó ṣètò dákúmọ́ 2018 làwọn ti àwa lọ́balọ́ba lọ́dọ̀ wa nínú ọ̀yọ́ òkè ògùn ibà kìí sí dìde sàbígànà dìde gbogbo lọ́balọ́ba tó wà lókè òkúté ọ̀kẹ́rẹ́ sábì dìde kábíyèsí ọgbẹ́jú dìde ta ló sùn wà nígbà tẹ́ ti bẹ̀rẹ̀ ìdíyàdì wọ́n gbé ọba wọ́n gbé ìyàwó rẹ̀ wọ́n gbọ́ ọmọ rẹ̀ àwọn aláǹdámú jọ àti ìgbàpadà ní ìdílé bàbáṣọ.
ni wọ́n ṣe dìbò.